wọ́n ti fún Mohbad láwọ́ọ̀dù o. Wọ́n ti fún Mohbad láwọ́ọ̀dù. Wọ́n ti fún Mohbad ní àmì ẹ̀yẹ. Ẹ jọ̀ọ́, ta ló fún Mohbad ní àmì ẹ̀yẹ? Wọ́n náwọn iléeṣẹ́ kan tó ń pè ní Efis ló fún Mohbad ní àmì ẹ̀yẹ. Ọ̀rọ̀ àmì ẹ̀yẹ Mohbad ó ti wá di gbàsgbòs. Ó ti wá di gbàsgbòs. Ẹ jọ̀ọ́, kí ni a ò ní rí tán lórí justice for Mohbad? Kí la ò ní rí tán lórí òkú ọmọ yìí? Àwọn kan ní bàbá ló yẹ kó gbàmì ẹ̀yẹ nítorí pé kí ni ọmọ ẹ̀ ní Mohbad. Àwọn kan ní ìyàwó ló tọ́ sí nítorí pé kí ni aṣọ tó bá kángun ségún òun náà ń pè ní jẹ̀pẹ̀. Ọ̀rọ̀ àmì ẹ̀yẹ tí wọ́n ná fún Mohbad ó ti wá diṣu àtàyànyàn báyìí o. Gbogbo kí tó ń wò mí, mo mọ̀ pé ẹ̀yin náà ti máa rí lórí ẹ̀rọ ayélujára, ẹ ti máa gbọ́ káàkiri. Mi ò wá ní má ṣàìfẹnubà torí mi ò kọ́kọ́ fẹ́ gbé but mo tún wò mo ní jẹ́ kí n bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ nípa ẹ̀. Káwọn oníkálùkù tiwọn náà káwọn náà fi èrò ọkàn tiwọn káwọn náà fi hàn lórí comment section. Ẹ gbọ́, lójú titi yín, lọ́kàn titi yín, ta ló yẹ kí ó lọ síbi àmì ẹ̀yẹ yẹn? Ta ló yẹ kí wọ́n invite, kí wọ́n gbé àmì ẹ̀yẹ lé lọ́wọ́? Ẹ gbọ́, ṣé bàbá àti ìyá ni? Àbí ìyàwó òun ló yẹ kó gba àmì ẹ̀yẹ? Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àtúnrí gbọ́? Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí awo ṣe ń lù làwo ṣe ń jó. Tá a bá ṣe ní kọ̀kọ̀ gbangba báyìí ni níwájú Elédùmarè. Àwọn information kan tó ń jáde wípé arẹnjí ni àwọ́dù yìí o. Arẹnjí ni àmì ẹ̀yẹ tán fún Mohbad pé ara justice for Mohbad náà ṣe ni. Àwọn kan ní nígbà tí Wùnmí gba àmì ẹ̀yẹ yẹn bẹ́ẹ̀ rí Liam wà ń bẹ̀, Wùnmí wà ń bẹ̀, Àdúrà wà ń bẹ̀, DJ Bami wà ń bẹ̀. Àwọn kan ní nǹkan tó ń dùn àwọn jù pé bàbá ló yẹ kí wọ́n gbé fún lótìtọ́ àti lódodo. Àwọn kan wá ní nǹkan tó dùn àwọn jù ní pé tí wọn bá tiẹ̀ wá gbé fún bàbá, tó bá jẹ́ pé Wùnmí náà ló wá gbà, wọ́n ní bí Wùnmí ṣe gbà yẹn ńṣe ló yẹ kó dedicate ẹ̀ fún justice for Mohbad. Wọ́n ní kò yẹ kó kàn gbà bẹ́ẹ̀. Tẹ́ bá rí Liam ló kọ́kọ́ òun ni wọ́n gbé fún tí gbogbo á mọ̀ wípé ọ̀ǹtì tá a bá rí DNA la tó lè sọ pé Liam kì í ṣọmọ ẹ̀. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé a rí àwọn evidence lóríṣiríṣi tó fi jẹ́ ká mọ̀ wípé Liam kò kì í ṣe ọmọ Mohbad, but tí wọn bá ti conduct DNA àti lè sọ wípé òun ló ní òun kọ́ ló ní. Ṣé rí pé òun náà ló jẹ́ pé Liam náà kọ́ ní kó wá gbé àwọn pé kí ni yẹn wúwo kò lè gbé. Wọ́n kí ni nǹkan tí mo fẹ́ fàyọ? Wọ́n ló yẹ kí Wùnmí kó dedicate àmì ẹ̀yẹ yẹn, wọ́n ló yẹ kó dedicate ẹ̀ fún justice for Mohbad ni. Èmi wá ní ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ ni tó bá ń wá justice, tí justice jẹ́ lógún, tí justice wà lọ́kàn ẹ̀, òun ló máa ṣe nǹkan tẹ́ sọ yẹn. Lójú tèmi, lọ́kàn tèmi kò lè ṣe. Èmi ò surprise bí kò ṣe ṣe. Èmi ò surprise bí kò ṣe dedicate ẹ̀ fún justice for Mohbad. Torí pé kí ni, èmi mọ̀ pé kò wá justice, kò sí justice lọ́kàn ẹ̀. Báwo ló ṣe fẹ́ dedicate ẹ̀ fún justice? Àwọn náà ní yà nǹkan tó surprise àwọn náà nìyẹn. Pé ká ní bó tiẹ̀ ṣe wá gbá yẹn kó wá dedicate ẹ̀ fún justice for Mohbad. Wọ́n ní kò padà mú ẹgbàgbé yẹn kò lè dedicate ẹ̀ fún justice for Mohbad. Ibẹ̀ ni àṣírí wípé ṣe bí arẹnjí náà kúkú ni. Látijọ́ tí Mohbad tó ti ń bá wọn pípù yìí kò lábòbọ̀, wọn ò fìjọ́ kan fún ní àmì ẹ̀yẹ rí according to allegedly. Ẹ̀wọ̀n pé ńgbà tí bọ̀bọ̀ yìí kú, òun náà ni gbogbo wa mọ ọ̀pọ̀lọpọ̀, òun lọ̀pọ̀lọpọ̀ wa mẹ́ni tó ń jẹ́ Mohbad. Mo máa ń gbọ́ orin yẹn dáadáa, mi ò tiẹ̀ mọ̀ pé
orúkọ tó ń pè tó kọrin yẹn nìyẹn tó wá jẹ́ bí àwọn Davido, Ọlámídé, Wasiu Ayinde àwọn nǹkan kan èèyàn dá wọn mọ̀ but Mohbad kódà mi ò tiẹ̀ mọ̀ mo máa ń gbórin yẹn ìgbà tó wá kú tọmọ ṣé bọ́bọ́ yìí ló kọrin yìí. So argument yẹn ló wá bá ọ̀rọ̀ yẹn jáde pé ṣe bí arrange náà ni mo ní báwo ni wọ́n ṣe ń ṣe arrange wọ́n ní wọ́n rà ní wọ́n ní wọ́n fi ṣojú ayé ni mo ní ṣojú ayé báwo. Èmi náà dẹ̀ ti gbọ́ pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kan náà kò tí ẹ̀ ṣe èèyàn kan kò ṣe èèyàn méjì tí mo ti gbọ́ rí bẹ́ẹ̀ wípé torí nítorí kí n sọ ti ọ̀rẹ́ mi yẹn ni pé ohun tó tiẹ̀ ṣe ohun tó ń ṣe skit maker ni ohun tó ń ṣe kò tiẹ̀ pàtẹ́ẹ̀nì mọ́ àwọ́ọ̀dù tó ń fún yẹn torí èmi mọ̀ wípé kán tó lè fún yàn ní àwọ́ọ̀dù iṣẹ́ takuntakun ni o iṣẹ́ takuntakun ni o iṣẹ́ máa fún yàn lọ́gbọ́n máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ ó máa in fact ó máa contribute sí society kán tó lè fún yàn láwọ́ọ̀dù tí ọ̀rẹ́ mi yẹn nígbà tí mo gbọ́ pé wọ́n fún láwọ́ọ̀dù mo ní kí ló ń ṣe tó pàtẹ́ẹ̀nì mọ́ nǹkan tó wọ̀ ti àwọ́ọ̀dù àdé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ òun làṣírí yẹn tú sí mi lọ́wọ́ pé ó sanwó fún ni so bí ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tí mo ti gbọ́ so ìgbà tó wá sọ pé ti Mohbad yìí náà pé arrange ni kò jọ mí lójú torí bí information yẹn ṣe jáde kódà gan wọ́n sọ wọ́n ṣe meeting lórí ẹ̀ wọ́n ní wọ́n lọ jẹun níbì kan àdúrà Wùnmí ìyá Mohbad gbogbo wọn ṣá wọ́n ní wọ́n lọ jẹun níbì kan pé ibẹ̀ náà ti ṣe meeting yẹn ibẹ̀ náà ti ṣe ìpàdé yẹn pé in fact kódà wọ́n fẹ́ fi kíní ẹ̀ gan blow àdúrà pé bóyá tàdúrà bá débẹ̀ tó bá kọrin àwọn èèyàn àti ẹ̀tún fi bẹ́ẹ̀ mọ̀ yẹn ní ọjọ́ tí wọ́n present award yẹn wọ́n ní Wùnmí tó yí mọ́ wọn lọ́wọ́ ọmọ ọlọ́mọ ìgbà tó yẹ pé òun ló organize nǹkan ẹ̀ òun ló mọ bí tẹ̀sẹ̀ rédè kó tó plan ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ti achieve nǹkan tó fẹ́ achieve but kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ṣé lẹ́yìn ikú ọkọ ẹ̀ tá a ṣe ń wá justice fún tá a ti rí ṣóun ló yẹ kó tún máa tún gbérù gbèsè bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lótìtọ́ allegedly torí mo mọ̀ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe owó Mohbad náà ni wọ́n kúkú ná kò sí nǹkan tí wọ́n lè ṣe but wọ́n ní arrange ni wọ́n ní wọ́n sanwó fún ni ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó but èmi mọ̀ pé ó ń ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n máa ń sanwó fún torí ó ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi lẹ́ pé létà làṣírí tú tèmi náà ń wò pé ohun tó bọ̀bọ̀ yìí ṣe kò wọ́ọ̀tì àwọ̀dù àmùtẹ́lẹ̀ ìṣẹ́bọ̀ ọ̀rẹ́ mi ni kò ṣe kébí mo fi lára rẹ̀ àwa tá a sọ́ngbà ẹ̀ gan alẹ́ ní 5 àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà làṣírí tú pé ẹlẹ́gbàgbé ẹ̀ ó rà ní èmi náà ń wò pé ṣé àwọn bẹ́ẹ̀ náà nà àwọn tó wá ń pín àwọ̀dù orí wọn kú ni téèyàn bá ṣiṣẹ́ gidi tó wọ̀ tiẹ̀ àìmọye ẹni tó yẹ pé ó ṣiṣẹ́ tó yẹ pé ó wọ̀ tí kan fún láwọ̀dù títí wọ́n fún ibẹ̀ láti mọ̀ wípé ìgbà tó yẹ pé ọ̀n fowó rà ní so gbogbo ojú tó ń wò mí ẹjọ́ kí lè rọkàn tí yín lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọ̀dù kí lè rọkàn tí yín ìrọkàn ti tèmi ní pé number 1 tó bá yẹ pé lótìtọ́ àti lódodo ni ó jẹ́ original award ìyàwó náà ni wọ́n máa gbé fún torí gbàrà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ náà láti gbọ́ pé níyàwó àwọn kan dẹ̀ ti testify sí pé wọ́n ṣe mọ̀ mí mọ̀ ẹ́ gbogbo tiẹ̀ jẹ́ pé wọ́n fọ́ọ̀sì wọn ṣe ni wọ́n ṣe ní kinní kan ọ̀tọ̀ ní nǹkan tó náà fẹ́ ṣe ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ṣe in fact wọ́n ṣáàṣì ṣe nǹkan kan tó sì so wọ́n pọ̀ bí ọkọ àtìyàwó bí wọn tiẹ̀ tí ì ṣe lábẹ́ òfin so obviously wọ́n dẹ̀ tún pariwo òun ló lọ́mọ so èmi ò rí rísì tí wọ́n ṣe nígbé fún ìyàwó bọ̀ tó bá yẹ pé lótìtọ́ ni àwọn ẹlẹ́gbẹ́ mi kejì tán sọ pé ìṣẹ̀lẹ̀ yẹ kó dedicate ẹ̀ fún justice Mohbad wàláì bó ṣe yẹ kó rí gangan nìyẹn ó yẹ kó dedicate ẹ̀ fún justice Mohbad ni but èmi mọ̀ pé kò lè ṣe bẹ́ẹ̀ ẹjọ́ kí lè rọkàn tí yín kí lè yín rí sí ẹ fi rọkàn tí yín hàn lábẹ́ comment section ṣó yẹ kó dedicate ẹ̀ fọ́kọ ẹ̀ lóòótọ́
tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ló yẹ kó dedicate ẹ̀ fún ẹ̀yin náà fi ọkàn yín hàn lábẹ́ comment section èmi rò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò bẹ́ẹ̀ kí lẹ́yìn náà ti rò sí àbí bàbá lẹ́yìn support pé ó yẹ kán gbé fún tó bá yẹ kí bàbá lẹ́yìn rò pé ó yẹ kán gbé fún ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe sílẹ̀ lé Glimmer TV ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ ire o.